iṣẹ́ tí Sunday Igboho tún ṣe jẹ́ jókòó lórí àwọn ọ̀tá mi ṣé ti gbọ́ pọ́mọdé yẹmọ́ tún ti ṣe gudugudu méje yáyá mẹ́fà ó tún ti jẹ́wọ́ ọmọ kan o àwọn ọmọ tán kidnap Sunday Igboho ti gbà wọlé bá mi ṣí ẹ̀ ẹ bá ń pín wọ́n gbòòrò ayé ẹ jẹ́ kékulé gbọ́kọ́ sọ fún toko pé lẹ́yìn ọmọ kò sọmọ mọ́ Igboho ní sẹ́ ọmọ kan bí 1 billion ọmọ kan bí 1 billion 1 trillion bàbá tó ju bàbá lọ aláàánú tí a mẹ́sáyà ti wà transformer tó múná wọlé ẹ bá mi juwọ́ gbòòrò ayé lẹ́yìn ọmọ kò sọmọ mọ́ kò sí mọ́lẹ̀ gbọ́ yẹn tí gbọ́ àwọn ọmọ tó kidnap Sunday Igboho mà ti gbà wọ́n lẹ̀ àti ya wọn olúwa o a ní kẹ́ máa bá mi ṣàdúrà fọ́mọdé yẹn mọ́ gbogbo ìgbà tí bá ti ṣe show ni mo máa sọ pé yín èèyàn ẹ bá máa ṣàdúrà fún Sunday Igboho ní comment section mi lówó ta lè gbé fún ṣùgbọ́n a máa fàdúrà àwọn ọmọdé yẹn mọ́ lọ́wọ́ òun nìyẹn o tó bá yà wọn DSS wọn láwọn ní tracker àwọn ní this àwọn ní that tó bá yà wọn ọlọ́pàá náà àwọn yẹn náà láwọn ní kinní kan àwọn ní kinní kan òun nìyẹn o a ní kí wọ́n fún ọmọ Adéyẹmọ ní àṣẹ láti gba gbogbo Nàìjíríà kúrò nínú ìgbèkùn èyí tó yẹ kí àwọn olówó àwọn olóṣèlú kí gbogbo wọn gan fi àṣẹ sí kí ara tí wọn gan lè balẹ̀ kókó wọn lè balẹ̀ wèrè tó bá fẹ́ ṣe iṣẹ́ òṣèlú nínú wọn kó lè fìfọ̀kànbalẹ̀ ṣe torí mi ò rí nǹkan gidi kan nínú òṣèlú Nàìjíríà wèrè ló bá dé ó rí pọ̀ wèrè ló bá dé òṣèlú Nàìjíríà wèrè ló bá dé bẹ́ẹ̀ ni mi sọ bẹ́ẹ̀ wèrè ló bá dé wèrè ìpa ọmọ ọlọ́mọ lẹ́kún òun lòṣèlú Nàìjíríà bá dé àwọn sọ fún gbogbo ẹ̀yin èèyàn jẹ́ bá mi share show yìí o because this is a great good news a sọ fún gbogbo àwọn ènìyàn wípé ẹ jẹ́ ká sowọ́pọ̀ pẹ̀lú Sunday Igboho Sunday Igboho ò lè sọ wá sínú ìgbèkùn Sunday Igboho ò lè kí wá bọ́bí tí ò dáa kò lè rí ọ̀nà nílẹ̀ kó ní ká tọnú gbó wọ́n kọ̀ wọn ò gbọ́ ṣótọ́ bàyá market ẹ̀yin ọ̀bà yẹn jẹ́ ẹ̀yin tẹ́ rò pé ẹjẹ́ kan ẹjẹ́ mẹ́wàá ẹ̀yin tẹ́ rò wípé yes ẹ̀yin lẹ nífọ̀lẹ́ lè kọ́ná ẹ̀yin tẹ́ rò pé lẹ́yìn ẹ̀yin kò sí anybody mọ́ Sunday Igboho kì í ṣe ẹgbẹ́ bàbá ńlá kú bàbá ẹnì kankan Ọlọ́run ló forí ẹwà fọ́mọ Adéyẹmọ Ọlọ́run ló ṣe ní àkàndá mọ́ tó pè lákàndá ni ó bá ní gbogbo owó láyé ó lè ní ohun tákàndá ní àkàndá ìṣẹ́gbẹ́ ẹ̀ ọmọ ní ipò làgbà ẹ wo bí ẹ gbọ́ ẹ gbàgbé òṣì àkàndá làgbà àkàndá lélẹ̀ no be for mouth àkàndá òun lé àwọn ọmọ Adéyẹmọ adé sọ fún yín ẹ̀yin olówó ẹ̀yin ọlọ́lá ẹ̀yin Nigerian politicians ẹ̀yin tẹ́ ń fi pé yín lè jẹ́ bákan ọmọ Adéyẹmọ ò bá yín dúpọ̀ Sunday Igboho oníkẹ́ni tó lọ́bẹ̀ má jẹ̀kọ Sunday Igboho òbí yín pọ́kú bí tẹ́ fẹ́ gbé gbà ohun kan ṣoṣo ni Sunday Igboho béèrè lọ́wọ́ yín tí ò pé méjì kí ni nǹkan ọ̀hún àlàáfíà ìran ẹ̀ ìfọ̀kànbalẹ̀ ìran Yorùbá ìdùnnú ọmọ Yorùbá bínú ọmọ Yorùbá bá ti ń dùn tí ọkàn ọmọ Yorùbá bá ti balẹ̀ ẹ̀yẹ máa ṣe bó ṣe wù yẹn máa náwó lọ ẹ ṣáà ti má ṣe kí ni ẹ má fara ní mẹ̀kúnnù ohun tí Sunday Igboho bá yín sọ nìyẹn o kẹ́dẹ̀ pèsè ààbò tó péye kí Fúlàní má pa àwọn tó lọ sóko mọ́ kí Fúlàní má fi ayé ni ẹni ẹlẹ́ni lára mọ́ kó má sọ fún ọlọ́nà wípé kò ní kọjá ohun tó jẹ Sunday Igboho lógún nìyẹn ẹ wo ní ìjẹta òde yìí àwọn tó lọ sóko ìyá pẹ̀lú àwọn ọmọ ẹ̀ kéékèèké méjì Fúlàní dẹ̀ ká wọn mọ́kọ fídíò ni ò ṣe post Fúlàní dẹ̀ ń bá ìyá àwọn ọmọ yẹn sùn lójú àwọn ọmọ méjèèjì lójú àwọn ọmọ méjèèjì ní Fúlàní tí ń dó ìyá wọn nídòkúdò àwọn ọmọ kéékèèké kì í sì ṣe pé àwọn ọmọ yẹn kéré tẹ́bi ni pé a máa ní bóyá ọdún méjì sísìn àwọn ọmọ yìí ò ní rántí mọ́
wọn ní ọkàn wọn ò ní lọ síbẹ̀, wọn ò tiẹ̀ ní ríro mọ́. No, ẹ gbọ́ mi, mo ní no, kò rí bẹ́ẹ̀. Àwọn ọmọ tá à ń sọ nípa rẹ̀, ẹ má bínú o, mo wò kankan ta ni. Àwọn ọmọ tá à ń sọ yìí, àwọn ọmọ tó jẹ́ wípé títí láéláé ni wọ́n á máa rántí bí Fúlàní ṣe gàtọ̀ ìyá wọn, bó ṣe ń bá ìyá wọn sùn lójú wọn, tí ìkejì Fúlàní dẹ̀ ń ṣe fídíò nínú oko ọparun, nínú bambú, ni Fúlàní ká ìyá wọn mọ́ tó ti ń bá ìyá wọn sùn. Gbogbo ohun tọ́mọdé yẹ mọ́ ní kó dópin ní ilẹ̀ Yorùbá nìyẹn. À ń jínigbé kó dópin, à ń fi tipátipá gba ohun olóhun mọ́ tẹni kó dópin. Ohun tọ́mọdé yẹ mọ́ ń jà fún nìyẹn o. Kò jà fún pò o, kò jà fowó o. Ọlọ́run ti forí ẹwà fákùkọ o. Ọlọ́run ti ṣe kíni, ó ti pọnmi sí kọ̀ǹgẹ̀ tí ayé ò lè gbọ́ gbẹ. Kọ̀ǹga Sunday Igboho kò lè gbẹ. Ẹ gbàgbé òṣì, Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Nísìn ẹ wá wò ó sí ẹ̀yin Nigerian politicians, ẹ̀yin tẹ́ di pàǹpá tí ẹ ní àròjinlẹ̀. Ẹ bá share program yìí. Tẹ́ pàdé àpòpọ̀ níjọ́ kìíní àná. Tẹ́ni kọ́ lọ gbé ọmọ Adéyẹmọ, tẹ́ bá tẹ́ni kọ́ lọ gbé ṣèbí bá tiẹ̀ dá. A ní bẹ́ẹ̀ bá gbé ẹ̀ jùlẹ̀ ṣe lẹ́ni kọ́ lọ bá yín pa. Nítorí kò fẹ́ kẹ́ jẹ ìbànújẹ́ tẹ́ ń jẹ lọ́dọ̀ Fúlàní. Nítorí kò fẹ́ kẹ́ jẹjẹkújẹ tí ẹ̀ ń jẹ lọ́dọ̀ Fúlàní. Ẹ ti torí ẹ̀ ní kọ́ lọ bá yín pa ọmọ Adéyẹmọ. Ẹ ló ń dí yín lọ́wọ́. Ẹ ló ń disturb yóò ní yín lára. Ṣọ́tọ́ báyìí sì yí o. Adélábù àbí kí ló ti ń pè ẹ́? How market? Ẹni tẹ́ rò pé kò lè pàgọ́, ó pàgọ́, ó tún wá kọ́lé alárinrin. Bí wọ́n bá jí ọmọ pírẹ́sídẹ́ǹtì gbé lọ́la, Sunday Igboho náà ní ó bá yín gbálẹ̀. Bẹ́ẹ̀ bá pe Sunday Igboho, ẹ̀mí ọmọ pírẹ́sídẹ́ǹtì yín lọ sínú. Táǹbàsì bọ́ sí wípé ẹ̀yin olóṣèlú, ẹ̀yin ìkà, ẹ̀yin wèrè ẹ̀dá lẹ̀ ń kidnap ara yín. Ẹ̀yin lẹ̀ ń jẹ́ kí àwọn ọmọ àlè kọ́ máa sọ wípé Yorùbá ló ń kidnap, kì í ṣe Fúlàní. Ẹ̀yin lẹ̀ ń fi ọ̀rọ̀ sí ẹnu àwọn tí wọ́n sọ wípé ẹ dẹ̀ máa pariwo Fúlàní, ẹ máa pariwo Fúlàní. Ṣé Fúlàní nìkan ló ń kidnap ni? Ẹ wáyé yín lóde pẹ̀lú ètò òṣèlú ìlú Nàìjíríà, èyí tó ti mẹ́yẹ látayé alálùmọ́lẹ̀, tó ti forí ṣọpọ́n tẹ̀ ń bá kiri. Ó wá di ohun tẹ́ wọ́n ń kidnap ara yín. Ẹ̀yin màmá mi, ẹ̀yin bàbá mi. Àbúrò Adélábù Pẹ̀nkẹ́lẹ́mẹ́sì tí wọ́n kidnap, Sunday Igboho ló gbà lẹ̀. Tẹ́ bá gbọ́ pé Nigeria police they track, our hacker, we track them, we get them. Lórí irọ́ ni o. Sunday Igboho ló bá wọn mú. Newspaper ti gbé, nítorí tí pépà ò bá gbé táwa náà bá gbé sìn. Tó bá máa fi di ọ̀la Sunday, àwọn Nigeria police máa bọ́ síta wá làwọn ṣe ribiribi. Àwọn làwọn ṣiṣẹ́ bí iṣẹ́. Lọ́gà police tó jẹ́ pé ó lè ní kidnapper lòun fúnra rẹ̀. Kidnapper náà bẹ́ẹ̀ program tí mo ṣe tọ́kú tó kẹ́lẹ̀. Ẹ wo, ẹ lọ wò. Kẹ lọ gbọ́ bí odidi DPO bó ṣe lọ ń kó àwọn Boko Haram wá láti ìlú bòmí wọlé sí Nàìjíríà, tó ń kọ̀bọ̀ fún wọn, tó fún wọn ID card, tó dẹ̀ kidnap àwọn èèyàn tó ń gba millions, tóun náà gba share tiẹ̀. Èho DPO. Ẹ lọ wo program tí mo ṣe before ilé. Mi ní lọ́kàn pé mo fẹ́ ṣe program lénìí mọ́. Ọ̀la mo ló tún dà. Ṣùgbọ́n mi ò gbọ́dọ̀ rí nǹkan bàtàbàtà tó tó ìkí má sọ̀rọ̀ nípa ẹ̀. Pọ́mọdé yẹ mọ́ tuntun ti ṣe o. Ó tún ti ṣe bẹ́bẹ́ o, ṣe adáni wáyé wọn wáyé wá ṣe, ó tuntun ti ṣe. Ẹ̀yin ìkà ọlọ̀tẹ̀, ẹ̀yin abínú ẹni tí ẹ̀ ní àròjinlẹ̀, tí ẹ̀ ro ọjọ́ ọ̀la ló ti délẹ̀ yìí, òkò tí ẹ̀ wá jìnnà rárá. 2021, 2026, ẹ̀ẹ́dẹ̀ tí rí nǹkan kan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ó dìgbà tẹ́ bá tó gbọ́rọ̀ sọ́mọ Adéyẹmọ lẹ́nu. Ó dìgbà tẹ́ bá tó fún ní freedom tó péye. Èèyàn wò sùsùn, ó lóun ṣetán àti dìde láti gba ìran wa sílẹ̀. Ẹ̀yin kan péré bíríkótó, ẹ pé bíríkótó, ẹ ló kù bó ṣe fẹ́ ṣe. Ẹ ti gbàgbé wípé ọ̀run máa wó ni, kì í ṣọ̀rọ̀ ẹnìkan. Ọmọ Adéyẹmọ ò lọ́mọ ńlé, kò sì níyàwó ńlé, òkè òkun gbogbo wọn wà. Pálí ti ẹ̀gan ṣáṣáṣá ni, gbogbo ìgbà ni físà wà lórí ẹ̀. Kò sí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ búùkù tíkẹ́ẹ̀tì, kò sí yẹn, available tíkẹ́ẹ̀tì wà lórí pálí ẹ̀. Ẹ jẹ́ ká bọ́ nínú ìgbèkùn. Tí ìlú Nàìjíríà bá dá, tí àwọn olóṣèlú bá ṣe dáadáa,
ṣé wọ́n máa kidnap ara wọn? ṣé ẹ mọyì àwọn abiyamọ tí wọ́n tún ti wà nínú ìbànújẹ́ nígbà tí wọ́n gbọ́ wípé wọ́n kidnap ìbejì àbúrò pẹ̀kẹlẹ́mẹ́s? ṣé ẹ mọyì abiyamọ tí inú wọn bàjẹ́ because ẹ̀yin people yóò láròjinlẹ̀ pẹ̀lú gbogbo ìwà burúkú tí ẹ̀ ń wù wọ̀nyí? ẹ ní àròjinlẹ̀, ẹ kí n rò pé tó bá délẹ̀ tán ṣé kìí ṣe gbogbo ìlú ló máa kó ẹ̀mí sókè? ṣé kìí ṣe gbogbo ìlú nínú wọn máa bàjẹ́? ẹ kí n rò, ẹ̀yin kíní wọ̀nyí ẹ kí n rò. náà ẹ wo nísìn àìmọye àwọn abiyamọ nínú orí ọlọ́kọ̀ọ́rẹ́ tí wọ́n ti banújẹ́ lórí wípé wọ́n kidnap àbúrò pẹ̀kẹlẹ́mẹ́sì àtọmọ ìbejì. èmi tí mo wà bíbẹ̀ wọ́n fẹ́ pe fóònù mi pa. ẹ wá ló kàn jẹ́ pé mo dúpẹ́ tèmi ṣáìrín ni mo fi gbogbo ẹ̀rín, wàhálà ẹ̀rín ni mo fi rín, bí pé mo ti mọ̀ náà ni tí mo fi ń rẹ́rìn. àbẹ́rẹ́ program tí mo ṣe ń jọ ti ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ ẹ rí bí mo ṣe ń rẹ́rìn. àánú àwọn ọmọ yẹn nìkan ló ṣe mí, láì mọ̀ wípé àwọn olóṣèlú ara wọn ni. ṣókà nílùú Ìbàdàn òun ni wọ́n ti mú wọn olólóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho òòṣà tó ju òòṣà lọ, òòṣà tó gbàdọ̀bálẹ̀ òòṣà. bẹ́ẹ̀ ni ọmọ Adéyẹmọ ni. ìwọ tó bá mọ̀ pé o tún tó gbangba sùn lọ́yẹ́ ìwọ náà ṣe kárí. ohun tí Sunday ọmọ Adéyẹmọ ń ṣe òun ni irú ẹ̀mí yìí fi kàṣà ni mo fi yìn ní gbogbo ìgbà. ohun tí ọ̀pọ̀lọpọ̀ rí tí Sunday Ìgbòho ṣe kì í ṣe wípé ó gbowó fún ẹnikẹ́ni nínú wa, ṣùgbọ́n nítorí ó dúró pé kíyà má jẹ ìran òun, ó nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ̀ ju ara ẹ̀ lọ, ó nífẹ̀ẹ́ ìran tá à ń pè ní ìran Yorùbá. òun ni ẹ gbogbo wa fi ń sá la fi yìn láàṣẹ lè fọmọ Adéyẹmọ bá ẹnikẹ́ni ṣeré, láàṣẹ lè sọ pé tí Ìgbòho bá wọlé ló fi jẹ́ pé gbogbo ohun tó bá ti ṣe báyìí gbàgbé òṣì kọfáàmù ní apá àti òṣì. ẹ̀yin náà ti ẹ̀ gbìyànjú, gbogbo ẹ̀yin ológun wọ́rọ̀wọ́rọ̀ tẹ̀ ń wẹ́ tó ẹ̀ṣẹ̀ máa gbówó fún yín kẹ́ tó jà fún ìran yín, gbogbo ẹ̀yin ọmọ àlè àfà, ẹ̀yin olórí burúkú àfà, ẹ̀yin ìran játijàti, ẹ̀yin ìran Fúlàní tẹ́ ń kọ̀ndẹ́mù Ìgbòho àtàtíkù wèrè. Àtíkù má bọ́ síta ó ní kó lọ arrest Sunday Ìgbòho olórí burúkú, ó ṣe lọ bá wọn gba àbúrò pẹ̀kẹlẹ́mẹ́sì síta. àbẹ́gbọ́ Àtíkù ti ní kó lọ arrest Sunday Ìgbòho nítorí Sunday Ìgbòho sọ wípé òun mọ àwọn tó wà lẹ́yìn àwọn Boko Haram. gbogbo wa la mẹ́ni tó wà lẹ́yìn Boko Haram, gbogbo wa pátápátá. ẹ lè fi arrest alẹ̀ mọ́ Sunday Ìgbòho. bẹ́ẹ̀ ni Gumi, mo mọ̀ pé Gumi alátìlẹyìn wọn ni. Vice President of Nigeria Èmi lẹ́dùkẹ́ mo sọ, mi ò yọ sọ ní kọ́nà. bàbá ìsàlẹ̀ àwọn Boko Haram ni. gbogbo wa la mẹ́ni tó wà lẹ́yìn wọn kẹ́ kó ṣìdánù kẹ́ wá bí wọ́n sí. tọ́mọ Adéyẹmọ bá wá ti sọ̀rọ̀ ẹ kú, ẹgbà tó sọ̀rọ̀ Yorùbá nation ẹ fẹ́ kú, ó tún bá yín sọ ìtẹ́fẹ́ ẹ fẹ́ kú, ó tún bá yín sọ̀rọ̀ Fúlàní, gbogbo yín tún ya wèrè sórí social media ẹ fẹ́ kú títí dórí Àtíkù játijàti Àtíkù tó yẹ kó ti sọ lóko pa. olè aláìnítìjú tí wọn ò bá tiẹ̀ nítìjú níran Fúlàní ṣe bó ti bá Yorùbá jọ ti bá Yorùbá mu. Yorùbá ṣáà ló fi ṣe àkọ́kọ́ fẹ́ ìyàwó ẹ̀, ṣé kò yẹ kó ti ní làákàyè, kó ti kẹ́kọ̀ọ́, kó ti kọ́gbọ́n, kó ti mọ bó ṣe ń ṣe nílẹ̀ Yorùbá, kó ti mọ̀ wípé ìwà wèrè tó ń wù wọn kì í wúrú ẹ̀ nílẹ̀ Yorùbá. Àtíkù ní ká lọ arrest Sunday Ìgbòho torí Sunday Ìgbòho ó sọ wípé òun mọ àwọn tó wà lẹ́yìn Boko Haram. gbogbo wa la mọ̀ tó wà lẹ́yìn Boko Haram. gbogbo ẹ̀yin màmá bàbá ẹ̀yin náà kúkú ti ẹ̀gbẹ́sì tí mo fún yín tẹ́ ẹ̀ pè mí wọ́n ti ní ká lọ arrest Sunday Ìgbòho, ẹ ṣàgbẹ́sì tí mo fún yín, èsì tí mo fún yín kọ́nà náà mo fún yín gbàgbà táì. gbogbo wa la mẹ́ni tó wà ń bẹ́ẹ̀. ọmọ Adéyẹmọ kọ̀ yánu ni, bẹ́ẹ̀ ni kọ̀ǹfàmù ló sì sọ. ẹ̀yin olórí burúkú gbogbo, ẹ̀yin ìkà, ẹ mọyì ẹ̀mí tó tún ti lọ lẹ́yìn, ẹ mọyì ẹni tó ti jí gbé lẹ́yìn. ẹ wá ti initiate àwọn ọmọ káàárọ̀ ojíire, ẹ ti jẹ́ kí Fúlàní initiate wọn sínú iṣẹ́ kidnapping. ẹ̀yin olóṣèlú wèrè Nàìjíríà náà, àwọn ọmọ ọlọ́mọ ẹ ti mú wọn mọ̀nà kidnapping. ká tó sún fẹ́rẹ́ báyìí àwọn ọmọ Yorùbá náà ti kidnap, ká tó ṣe fìrì báyìí wọ́n ti kidnap. ẹ wá sọṣẹ́ kidnapper, ẹ wá sọ di ranù nílùú Nàìjíríà, ẹ wá kidnap ara yín ẹ̀yin olóṣèlú. anyway sẹ́yìn màmá mi bàbá mi mo kàn ní sáré wá sọ fún yín ni kí wá blow alarm kó tó di pé àwọn ọlọ́pàá máa bọ́ta wá parọ́ fún yín pé àwọn làwọn ṣiṣẹ́, tracker ló ṣiṣẹ́. Sunday Igboho gangan ni tracker, Sunday Igboho gangan ni páńpẹ́.
tó mú ọ̀bàyéjẹ́ tó mú ẹranko burúkú. Sunday Igboho gangan òun ló tún ṣe léyìí o. Ẹni tá rò pé kò lè pàgọ́ tí gbogbo èèyàn olóṣèlú yẹn bá ní àròjinlẹ̀ ni ẹ mọ̀ wípé jókòó máa jẹ́ jókòó ẹ máa nílò Sunday ọmọ Adéyẹmọ ẹ ní bá wọn pàdé àpòpọ̀ láti ṣe bí fún. Ó dẹ̀ ṣìkù nìbọn ó sì máa dọ́dọ̀ ẹ̀yin lọ́balọ́ba náà wọ́n á kidnap àwọn ìyàwó yín ṣé bí wọ́n lè má lọ patí ojú mi ló máa ṣe mi ò tiẹ̀ lè wéètì kí n gbọ́ pé wọ́n tiẹ̀ gbéyàwó ọba ńlá kan mi ìyá àdárúkọ àbí mo mention name mi ò lè wait kí n gbọ́ pé wọ́n ti gbéyàwó ọba kan ìyẹn gan ni program máa dùn ṣe Ọlọ́run gbọ́ mi ò ní sùn màá máa ṣe program ẹ̀ márùn lójúmọ́ torí mo máa nífẹ̀ẹ́ ọba yẹn gan kó ṣàjọba tí mo fẹ́ràn gan lọ́ máa kidnap ìyàwó ẹ̀ so that mi ò ní lè sùn màá lè bọ́ta láàárọ̀ màá bọ́ta lọ́sàn màá bọ́ta lálẹ́ màá wá máa pariwo ẹ má pa olórí o ẹ kò dóní o ẹ má pa olórí o ẹ kò fà lóbò yá o ẹ má pa olórí o ẹ̀yin Boko Haram ẹ̀yin kidnapper tẹ bá gbọ́ níbi tẹ wà mo fẹ́ lẹ́dùnmáre bẹ̀yìn o ẹ jọ̀ọ́ o ẹ ṣàánú ọba wa o ẹ kò bá mi yá olórí lóbò ní o ẹ má pa o dídó ni kẹ́ ẹ do dáadáa ẹ mọ̀ pọ̀ bọ̀ ráyè dòbò àwọn alálẹ̀ ò jẹ́ ọmọ àwọlé òòṣà ọmọ àṣẹ ẹbọ ọmọ àṣẹ ètùtù so wọ́n ìráyè súnmọ́bìnrin dáadáa díẹ̀ ìyàtọ̀ tó wà láàrin àwọn àtàwọn olùṣọ́ àgùntàn àwọn olùṣọ́ àgùntàn náà wọ́n ráyè gbádùn ara àwọn olùṣọ́ gidi ni òkè ṣàwọn olùṣọ́ eléwé àtẹ̀gbò àwọn olùṣọ́ gidi so màá wá sọ fún kidnapper pé olórí ti mísì oko jù ẹ kò bá gbó dáadáa ẹ bá mi fọ gbogbo ẹ kó gbẹ fúrúfú tó bá ṣe é ṣe ẹ bá mi lu Jerusalem kó lu sọ́nà kejì orí ọba lè pè tó bá wá ti ṣẹlẹ̀ táwọn máa pe Ìgbòho jọ ọmọ Adéyẹmọ má sùn àsìkò yẹn ni màá lọ kọ́ oríkì Sunday Igboho màá wá máa kí májàsọ́lá mẹ́sàn-án mẹ́wàá pé májàsọ́lá Ìgbòho ṣá ọmọ ládé aláàfin ò ládé adé aládìgbò la gbà fáláàfin ó níyàn nílé ó jẹ kinní kan látẹ kinní kan yẹn màá wá lọ kọ́ gbogbo ẹ̀ màá wá máa fi kí májàsọ́lá o lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí Boko Haram bá ti dóyàwó ọba dáadáa ẹ lọ bá wa gbálẹ̀ o ẹ lọ bá wa gbálẹ̀ olórí Ògúndélé sọ pé Boko Haram dò àmọ́ gbà bá kábíyèsí bá fẹ́ wọlé iṣẹ́ kábíyèsí àwọn pé iléeṣẹ́ ti bàjẹ́ ó ti di kọ̀ǹga orí yín á pé eré lẹ máa pè Fúlàní á kọ́ gbogbo yín lẹ́kọ̀ọ́ Fúlàní á jẹ́ kí gbogbo ẹ̀yin àgbààgbà yín olówó ọlọ́lá onípò alágbára lu Nàìjíríà yẹn Fúlàní á jẹ́ kẹ́ mọ̀ wípé yes ẹ ní ọmọ tẹ́ ẹ̀ mọ iye tí ṣe Sunday Igboho wọ́n á kọ́ yín lẹ́kọ̀ọ́ ẹ̀yin màmá mi àníri jù báyìí lẹ́wọ́ ara ohun tí mò ń tà aṣọ mi báyìí sí mo ti sọ gbọ́dọ̀ la Sunday kí n tó wò torí eléyìí tí mo gbọ́ ni mo yẹ sáré wò pé jò jẹ́ kí n jù kọ́ mi sí ẹ̀rí very fine style 3 color the same lace dẹni mo ní wọn ẹ̀yin tẹ́ bá nídìí this one is for me o ọ̀la Sunday mo fẹ́ wọ̀ tẹ́lẹ̀ because ọjà yẹn ṣẹ̀ṣẹ̀ dé ni mo mú bẹ̀ mo dẹ̀ ti fi ṣe mo ti ṣe program kan lẹ́yìn tí mo sọ pé ẹ wo léèsì yìí ẹ̀hún ni máa wọ̀ wá sí store yìí lọ́la ṣùgbọ́n mo ti wọ̀ ní sìn báyìí sìn láti lè fi change aṣọ kọ́ má rò bí wọ́n program náà ni so ẹ mọ̀ pẹ́ lómi aṣọ tá a bá wọ̀ la máa fi wọ̀ pé àmọ́ tí wọ́n program lè tẹ̀lé so òun ní báyìí sìn ẹ wo léèsì ẹ wo simple style tí n bá rọ́ kẹ́kẹ́kẹ́kẹ́ wọlé sóde wọn ò ní sọ pé tèmi bá wò look at it ó fine 3 color orange purple onions blue òun ni ẹ dẹ̀ lè fi silver bag and shoe story silver wà lára dáadáa white wà lára dáadáa but the down one ẹ jẹ́ kó sàlẹ̀ yẹn sókè kẹrì ìsàlẹ̀ ní ṣẹ́tìrí so multi-color ni gbogbo color ló lọ but color tó dùn jù fún bó ṣe wà ìsìn ẹ wé gèlè white àti white bag àti bàtà which is silver ó máa fa ìwọ but eléyìí tó wà lọ́rùn mi ẹ lè rélé gangan báyìí ti tèmi lélẹ̀ so mi níwọ̀ wá ṣọ́ọ̀bù lọ́la mọ́ ó ti di jọ́ mi jọ́ rẹ̀ but ẹ máa ráṣọ ilé lọ́rùn mi but ẹ bá fẹ́ something like this tó tún wá jẹ́ àwọn another colour ẹ jẹ́ fún wọn ni tó jẹ́ mix colour tó bá lè jẹ́ pé àwọn white lace plain white lace lẹ bá fẹ́ ó wà available ẹ wo tí ẹ bá wo àwọn aṣọ yìí oh my god
tẹ́ bá gbọ́ pé ó mú yes ẹ wo eléyìí náà báyìí ẹ wo 2 color ni o 2 color ó dẹ̀ fine ẹnu káwọn èèyàn ní lára yín kọ́ máa wálé sí yẹn kiri ni wọn ò ní mọ̀ pé tẹ́lọ̀ ló fi dára ẹ wo lè I'm good òun náà fine ìdákú ó mú yes show me your color o òun nìyẹn ẹ tún wá wọlé eléyìí sin how many color 3 color ó fine 3 color lélẹ̀ 3 color lélẹ̀ àwọn tí mo fi wọ̀nyí yẹn 2 color eléyìí pé 3 color yeah aṣọ ìgbúgbọ ẹ ló wọjú ẹ wò ó fine golden ní iná lace dẹ ní so ẹni òde tẹ bá fẹ́ lọ tó bá mú gèlè kò sí gèlè kọ́lọ̀ tó bá mú ṣá ẹ ṣì rí lára aṣọ yìí tó bá dẹ̀ jẹ́ pé àwọn oní plain one colour tí ò ṣe mix colour lẹ bá fẹ́ wọ́n wà available ní Lady K African store gbogbo lówó store ẹ̀yin tẹ́ fẹ́ rẹ ẹja ti dé o ọjà tuntun ti dé o mo dẹ̀ ti ní àwọn odógún cream ó lẹ́mí ẹ̀ má tẹ̀rí sí i kò gbà kó dìjà ó fẹ́ dóyìnbó kọ́ máa bèèrè pé ìgbà wo lẹ lọ́wọ́ ẹnu machine àbí kọ́ tẹ̀ má dá yín mọ̀mọ́ kọ́ rò bóyìnbó ni ẹ má gbé gẹ̀ẹ́sì tẹ́ bá wá fẹ́ cream tó tò yẹn rárá is available tẹ́ bá wá fẹ́ cream tó tò yẹn mo ní ní set I have the face cream I have the oil and I also have the lotion mo wá ní àwọn face cream lóríṣiríṣi náà tó jẹ́ wípé wọ́n ṣe set but ṣe bá lò báyìí ẹ máa glow ọlọ́run gbọ́ wàláì tó bá dẹ̀ jẹ́ àwọn odógún oil náà ni because of the weather oil lẹ́yìn fẹ́ ẹ wò ẹ má làágùn jìnnà ẹ pè Lady K ẹ pè mí máa fún yín ní àwọn odógún oil new arrival ní gbogbo wọn bẹ ṣe ń wò wọ́n yìí àwọn ọ́ìlì eléyìí tẹ bá gbọ́ wípé ó mú yes mo bọ̀ mo fẹ́ máa wọn sample kọ̀ọ̀kan wá fún yín tọ́wọ́ mi bá lè kó òun ní extra whitening oil lélẹ̀ òun ní 3-in-1 body treatment oil ó lékú this 3-in-1 body treatment yìí skin yín ẹ tún wá wọlé òun tún ní àwọn ọ́ìlì tó jẹ́ wípé bí mo ṣe ń ṣó ẹ̀ kò máa screenshot ẹ̀ kẹ́ máa lọ confirm iṣẹ́ wọn wò ẹ máa screenshot ẹ̀ kẹ́ máa lọ ṣe kí ni kẹ́ máa lọ confirm iṣẹ́ wọn wò ṣe rí àwọn ọ́ìlì lásán ó ṣe lò without mixing any lotion to it you can use this oil. All these oil are very, very powerful. And if you know you are a kind of person that used to mix your cream with oil, you can go for any one of it. Even if you want me to help you from here, I can help you to mix your cream with a good and perfect oil that it will look good in your body. It will not give you 2-color uniform. Your skin will shine and glow. I have them here. And if you want for whitening, it's available too. Skin in my white and it's not going to give you green vein. You will not have green vein in your body. Your body will look good. If you want the cream you will use that you will not have dark knuckle. You know dark knuckle is common something. You kò sẹ́yìn tẹ́ bá rí tó bá lo cream only láti treat knuckle. Even me myself, I'm treating my knuckle. I'm also treating my knuckle. And I thank God for my knuckle. I'm getting a good result. The result is coming out. I don't know, maybe you can see it very well because of the camera. So there is no how. But if you want the cream that you will use and it will work for your knuckle too, please call me. I have it here. Gbogbo body from up to down. Ó máa mọ́, ó máa clean. Kò sí pé bí kankan dúdú. I can assure you, I can guarantee you. Ó pẹ́ jù kò sí bí skin yín ṣe lè stubborn to 1 week. 1 week. Tí o bá ti ṣiṣẹ́, call me. I will return your money back to you. Any country tẹ́ bá wà, ẹ má worry. I will refund your money back to you because I know what I'm selling. So ẹ̀yin tẹ́ bá wá fẹ́ ohun tó máa sáré ṣe boom bẹ́ẹ̀ yẹn. Even tó bá jẹ́ tí skin ẹ̀ go strong within 3 days you will start seeing it. Pé skin yín ó mà ti yàtọ̀ kẹ́. That is the work.
so èyí tẹ́ bá wá fẹ́ tó máa sáré push out bẹ́ẹ̀ débi táwọn èèyàn máa question yín, you just want it to máa jẹ́ kí skin yẹn kó máa jáde díẹ̀díẹ̀, contact me is also available here. And if you want to buy any kind of African food, please contact me. Now our egusi is back to store. Iru, we have Iru in store. We have so many things in store. So èyí tí ẹ bá ti fẹ́ ẹ̀yin màmá mi, ẹ gbà mí láago. Anyone tẹ́ bá ti fẹ́, mo wà níbí, mo wà available fún yín at your own service. Ojú òní tì mí. Tó bá dẹ̀ jẹ́ àwọn nǹkan àdúrà ní àbáwọn wig, ẹ wo wig orí mi nsìn. Ẹ wo wig yìí. Ẹ wo bó ṣe fine, mo wá fi polówó ọjà ni o. Ẹ wo bó ṣe fine. Mo wá fi polówó ni mo dé cap sísàlẹ̀ o. Òun ni, I have my cap inside. Where is it? My cap is there. Where is my cap? Òun ni, this is my cap. So my cap is there. Mo wá fi polówó ọjà ló jẹ́ kí n dé. Ṣé ti rí? Ẹ̀yin tẹ́ bá like, ó fine gan. This is the back. Ẹ wo bó ṣe dúró rí. Bó ṣe máa ṣẹ̀ṣẹ̀ nìyẹn. So ìtẹ́ bá ti fẹ́ ẹ pè bó dẹ̀ jẹ́ àwọn bond tẹ́lẹ̀ fi bond irun yín náà ni ó wà. Bó jẹ́ àwọn comb tẹ́lẹ̀ fi ya irun yín ó wà. Bó jẹ́ atare, bó jẹ́ obì, bó jẹ́ orógbó, bó jẹ́ àtàjọ̀sí. Anything tẹ́ bá fẹ́ ó wà ní Lady K African store. Gbogbo lówó sọ. Bó jẹ́ àwọn aṣọ tí wọn ò tí ì rán. Tẹ́ fẹ́ lọ wọn fún ara yín kẹ́ fi rán àwọn aṣọ sọ́mà kéékèèké. Mo ní bíbá yìí o, mo láwọn àkàrà ọ̀pá mẹ́fà. Mo láwọn àdìrẹ ọ̀pá mẹ́fà. Mo dẹ̀ ní wọn ní grade by grade ni mo ní. Èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè mí, mi ò dẹ̀ ta lówó tó wọ́n. Èwo ló tún kù tá ti polówó. Àgúnmu manpower. Ẹ jẹ́ wọ́n àgúnmu manpower. Ẹ dóyàwó yín fún ara yín, má jẹ́ kí Boko Haram bá yín dóyàwó yín o. Kí lẹ tún need? Èwo láti polówó ke spiritual items. Gbogbo èyí tẹ́ bá need spiritual items, àwọn nǹkan èlò àdúrà. Àdúrà ló ń gbà, agbára kọ́. Níwọ̀n bàgbà tẹ́ bá ti bá tèèyàn jẹ́, mọ̀ ṣẹ́gun ọ̀tá ni. So àwọn nǹkan àdúrà náà wà tẹ́lẹ̀ lò. Èyí tẹ́ bá ti fẹ́ ẹ gbà mí láago. Bó jẹ́ carton of Indomie. Bó jẹ́ carton of malt lẹ bá fẹ́. I have Malta Guinness and I also have Vita malt. Ó wà níbí. Kúlíkúlí ó wà, ẹ̀pà ó wà. Kí ló tún kù? Láti polówó. Gbogbo nǹkan cornflakes go gbẹ̀yìn. Sandy gbogbo nǹkan ló wà ní Lady K African store. Mi ò lè polówó tán. Ó kunu ilé náà. Inú ilé, inú. Ẹ bá wọnú lọ straight, ẹ tún yá. Gbogbo ọjà ló wà ńbẹ̀. Èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè mí, ojú òní tí mi ní wá yín tì. Gbogbo ẹ̀yin tẹ́ dem patronize mi ẹ ṣé. Èyí tẹ́ bá fẹ́ ra iṣu náà wà. Aṣọ ọkùnrin ó wà, aṣọ obìnrin ó wà. Eléyìí sì is just a sample aṣọ ọkùnrin ni. Àwọn aṣọ ọkùnrin ló wà lórí hanger ńbẹ̀ yẹn. Aṣọ ọkùnrin ló wà ní showroom ńbẹ̀ yẹn. Aṣọ ọkùnrin tún kúnnu ilé. Èyí tẹ́ bá ti fẹ́ ni ojú òní tí yín torí yín mo ṣe wà ńbí mi ò dẹ̀ ní wá yín tì. Ẹ ṣé gan, mo dúpẹ́ o. Ẹ má gbàgbé láti bá mi subscribe. Kẹ́ dẹ̀ bá mi tọ notification bell yín. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi. Ẹ bá mi subscribe sí membership mi. Kẹ́ dẹ̀ bá mi like ètò yìí, kẹ́ dẹ̀ kọ comment. Ire o, ó dàbọ̀.